gbogbo tí dànkan láyé kò sí tó dànkan tó dà tó tèmi Ọlọ́run ẹ̀mí ènìyàn ni mo dá yìí ẹ̀mí ènìyàn ni wọ́n ní the best thing tèmi Ọlọ́run dá lórí ilẹ̀ ayé. Allahu Akbar. ẹ̀mí ènìyàn náà ni àwa ní wúlò báyìí wọ́n ń ta orí wọ́n ń ta ní 50,000 abẹ́lò ní wọ́n ń ta orí Yafusa wọ́n ní Ìbàdàn ní ẹ̀ tìrà àwọn òkúrò orí Yafusa ń bàdàn o Ọlọ́run sì ní jára ràkúrà ń bàdàn àmọ̀jú tí wọ́n tà sí ẹ̀ bá tẹnu tí wọ́n lù bí wèrè torí rẹ̀ fẹ́ẹ́ dàrú yọ́sọ̀ ní tọ́ tà sí kì í ṣe ìlú Ìbàdàn ọba sì nílùú Ìbàdàn ní kó wá tọ́ka sẹ́ni ọba tà sí ń bẹ̀ ẹ dákun Ọlọ́run ka ẹ̀mí ènìyàn Ọlọ́run ka kún púpọ̀ jù tí ẹ̀mí ènìyàn bá fẹ́ bọ́ kúrò láyé ó ní ìtumọ̀ níwájú Ọlọ́run bẹ́ẹ̀ ni ènìyàn bá fẹ́ wọ ayé ó ní ìtumọ̀ níwájú Ọlọ́run lẹ́yìn ènìyàn àtàlìjẹ̀nú gbogbo ẹ̀dá yòókù tó bá jọjọ́ gbèǹde kìyàmọ̀ erùpẹ̀ ni wọ́n dà á sọ wọ́n dé erùpẹ̀ ni inú kó jẹ́ erùpẹ̀ ẹnu ọ̀nà náà àbẹ́rùpẹ̀ ẹnu ọ̀nà àlìjẹ́nà tó bá jẹ́ranko tó bá yé jẹ́ tàbí jẹ́ranko tó táyé ṣe ènìyàn nìkan ló ní òkùnkùn wọn tuntun ayé mi ìgbé ní tìtorí ẹ̀mí yìí tó pàtàkì ẹ̀mí yìí ni ọwọ́ pàtàkì lọ́wọ́ tí lẹ́nu lọ́ta odidi ọwọ́ ní 10,000 wàláhì tí ọwọ́ màláìkà tọwọ́ màláìkà kú bá tẹ̀yìn màláìkà olódùrọ̀ tí fìyà jẹ́ èèyàn kan tọwọ́ rẹ̀ bá tẹ̀yìn yóò sọ yín di jàgbàjàgbà kẹ́ tó kù láyé. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. ẹni tó bá sọ bóyá ló lè ra foríjì Ọlọ́run bóyá ló lè ra àánú Ọlọ́run kéèyàn ó pa odidi ènìyàn kì í ṣe nǹkan tó easy. ẹ lọ wọ ọmọkùnrin tí wọ́n mú nílùú lọ yẹn just imagine his confidence nígbà tí wọ́n mú dé court ẹ kíyèsí ẹ rí pé ẹ̀rù ọba ó túmọ̀ sí pé ní bàbá ogun tó pọ̀ gbogbo ẹni tí ó bá máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ tó o bá jẹ́ni tó súnmọ́ bẹ́ẹ̀ máa wẹ̀ yẹn wo ọmọ yẹn ní bàbá ogun ìjọ tí ẹ dá kúnlẹ̀ tí ẹ interview rẹ̀ ṣe é rí sign pẹ̀lú bani it doesn't show any sign of remorse. ẹ̀rù ọba wọ́n tún gbé dé kóòtù ó tún bá wọn argue ẹni tó dá ọ̀ràn tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ẹni tó di alápàtà èèyàn ẹ̀rù ọba pẹ́ẹ́pẹ́ ẹ wá ní nǹkan òde ìkàwé ní nǹkan tó fẹ́ dé ẹni tí a rán nílé kéwú tí a rán nílé ẹ̀kọ́ tí ń wọ́n láti wọ yunifásitì tó ń lọ ní 5 million lákàntì ẹgẹ́ bí n tá gbọ́ lórí news wọ́n ní ọba 5 million lákàntì arábí ìjọba Nàìjíríà ti ń kó orí burúkú bá wa nù kí ló dé tẹ̀ mọ́nítọ̀ ta ni kí ló dé tẹ̀ mọ́nítọ̀ property wa nílùú òyìnbó tó o bá ń gba lọ́sẹ̀ kan ó ń gba £1,000 tí £5,000 bá wọ àkáǹtì ẹ lójijì ó rọjò bí owó yẹn gbà rìn àmọ́ gbàjọba ọmọ sẹ́tẹ́nì kọ̀ọ̀kan ṣe àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà nílùú Ìlọrin nílẹ̀ Yorùbá wá já máa ṣàbẹ̀wò gbogbo àwọn ọmọ kéwù yìí ká tó máa gbowó lọ́wọ́ wọn. àwọn ọmọ kéwù ti ń kó mílíọ̀nù jáde nífẹ̀ẹ́ tẹ́tẹ̀ yìí káàsì máa béèrè lọ́wọ́ wọn pé iṣẹ́ wo ló ṣe mọ́kò bá mi wájú Ọlọ́run. àwọn owó òkòònà tí wọ́n fi ń pàdé wà yìí àṣẹ máa yẹ̀wò dáadáa tó bá ti kọjá ọjọ́ orí ẹni tó gbé wá àti iṣẹ́ tẹ́ni tó gbé wá ń ṣe ó yẹ káàrún lẹ́ẹ̀mejì. àwa tá a jẹ́ ni tí gbogbo ayé máa ń sìn àdánwò tó ní kẹ́yẹ ya fọ́tò pẹ̀lú èèyàn ìbẹ̀nu ẹni tí a mú tí a lọ́kàn ya fọ́tò pẹ̀lú ẹni àmọ̀dọ́dọ́ tí bẹ́ẹ̀ ọmọ Abdulrahman gerigeri nílùú Ìlọrin ẹ dákun ọmọ yẹn bá escape tó bá rí kíní yẹn ṣe délẹ̀ tó bá kọ́ mọ́sán ńlá tó kọ́ mọ́sálásí ńlá ẹ dákun ẹ dárúkọ àfáà tí ó pè pé bàbá ẹ wá bá mi sí mọ́sálásí tọ́lọ̀ ń ṣe yìí tó wò ní débẹ̀ ẹ dárúkọ àfáà tí ó sẹ́ndì owó sàkáǹtì ẹ̀ tí ó tẹ̀wó síbẹ̀ tí ò ní pọ́ màlúbáríkà ni ọ láì ní béèrè pé iṣẹ́ wo ló ṣe pẹ̀lú ọjọ́ orí ẹ̀ yìí bí wọn bá pè wá pé ẹ wá sílé tó bá kọjá ọjọ́ orí àti iṣẹ́ tẹ́ni tó sílé ṣe àwọn afáà náà láàmú sọ pé sọ ọfẹ́ máa tún tọ́lọ̀ ń ṣe wo ni ẹni wọn ni wọn tún tọ́lọ̀ ń ṣe wo ojú rẹ̀ ọ̀fọ́ empty pride upon nothing. Naibu zamanana wala ibu fina. Wamali zamanina aibu siwana. Wamali zamanina aibu siwana. Ẹ wo àdánwò wọ́n bọ̀ lórí ọ̀rọ̀ Barziza. Ẹ wo àdánwò ńlá tọ́kan òbí Afsọ. Ọlọ́run nìkan ló lè rán wọn lójú. Àdánwò tó ga ni kọ́mi èèyàn kú láyé. Kọ́mi èèyàn sọnù láyé àdánwò tó ga ni. Kámọ̀ tí ìsọpọ̀ máa kú. Gbogbo ọjọ́ tí bá ń rí ọmọ tó ṣe déédéé èjì ọmọ nìbànújẹ́ ọmọ wa sọ̀kẹ́. Kámọ̀ tí ìwà sọ pé èèyàn gbọ́ pé wọ́n pa òun lọ́mọ. Pípa láìṣẹ́ dìyẹ. Alẹ́ yẹn ò lè pa adìyẹ ò gbọ́dọ̀ dúnbò adìyẹ nílùú òyìnbó. Ò gbọ́dọ̀ ra ẹran lọ lẹ́kọ̀ọ́ dúnbò ẹ̀ka tó wá pé nìyàn. Ẹ wo trauma, ẹ wo psychological trauma tí bàbá yẹn wà. Ẹ wo orú ọ̀rọ̀ tó wà bí ká pa ọmọ ènìyàn kán làǹgì lórí. Ó sì jáde láyé ó sì pa Abdulrahman ó sì pa ó lè rà àwọn ọlọ́. Ọmọ tá àmọ́ tó wà ní àkọsílẹ̀ rẹ̀ àmọ́ tọ́ba tó ní wákọ̀ fún ó sì láǹgì lórí ó sì pa ó wá kún wẹ́lẹ́wẹ́lẹ́ oge orí oge ọwọ́ bàbá ọmọ yẹn ń sọ yí pé kí ní tọ́mọ ń yà sẹ́yìn ọwọ́ àwọn obìnrin tọ́mọ òun yà òun rí ó wà lẹ́yìn ọwọ́ tí wọ́n rí yẹn
ìlẹ̀kẹ̀ ìdí tọmọbìnrin yẹn tó so mọ́dì wọ́n bá nílẹ̀ níbi tó já sí. síbẹ̀ náà no sign of remorse ẹ̀rù bá ẹ lọ wo fídíò yẹn ẹ lọ wo sign ẹ̀rù tó wà lára ọmọkùnrin yẹn ládùúrò ọ̀ràn tó dá ẹ̀. eléyìí ti dúró pé apẹ́ pípa lẹ́pà àwọn tàbí kó fọkàn balẹ̀ pàwọn kan bẹ tí wọ́n gbà wọn tí wọ́n bá gbà wọn òun bá nǹkan jẹ́ kóhun tó lọ ẹ tó sì wù bẹ́ẹ̀. mà á zànà dínà. wá dúnìyá ìdájí tamà ẹ bàrákà lọ́wọ́ fi dúnìyá bìládé ni bàrákà lọ́wọ́ fi dúnìyá bìládé ni. tí wọ́n pa ọmọ èèyàn lásán bàbá ńlá trauma ni kámọ́tì ìwà sọ wípé wọ́n wá gé ẹran rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n sàlákè wọ́n sàládà wọ́n fagbáyà rẹ̀ yá wọ́n gé ọyàn rẹ̀ wọ́n gé ojú ara rẹ̀ wọ́n yọ ahẹ́ ẹ̀ wọ́n gé orí ẹ̀ wọ́n ń sa ẹnìkan ò sì mọ gbáriwo gbàgbàgbà ládùúgbò àwọn àsọ̀rọ̀ ta nílẹ̀ Yorùbá nù wọ́n lọ pa ẹran kan síwájú ta kán lè bá lérò pé ẹran tó pa yẹn ló ń sa. mo wo trauma tí àwọn òbí ọmọ yẹn wà mo rántí nígbà tí mo wà ní within the age of 10 to 15 mo lọ wòran ìgbà yẹn náà máa ń pa àwọn olè àwọn armed robbers ìjọba máa ń fẹ̀yìn wọn tàgbà máa lọ wòran bá ṣe ń pa olè níjọ́ kan mo rí bí ẹ ṣe ń mú àwọn olè yẹn bọ̀ tí ẹ ń juwọ́ sáwọn wọ́dà tí wọ́n tọ́jú wọn ara alágbájá iṣẹ́ o a tún máa pàdé o wọ́n fi fẹ̀yìn wọn ti àgbá mo rí báwọn sójà yẹn ṣe máàkì jáde éèjì mi ò tí wọ 15 nígbà yẹn mo rí bí ẹ ṣe máàkì jáde torí gbogbo nǹkan ni mo máa fẹ́ mọ̀ láti kékeré owó oúnjẹ tí wọ́n fún mi ni mo fi wọ mọ́tò lọ wòran bá ṣe ń pa olè mo wá rí nígbà tí wọ́n rọ ìbọn lù wọ́n tí ẹ̀jẹ̀ wọn fọ́ dànù tí ẹran ara wọn fọ́ ká tí ẹ sọ orí nù mo fi Ọlọ́run búra oṣù mẹ́ta mi ò lè jẹ ẹran ó di táwọn òbí mi ń ṣe wàhálà lórí pé kí ló mọ ọmọdé yìí tí ò jẹran mọ́ torí tí mo bá ń wo ẹran yẹn báyìí á dàbí ẹni pé fúlẹ̀ṣì olè tí wọ́n pa táwọn ọlọ́pàá rọ̀ bọ́ọ̀lù àwọn sójà náà ń pa wọ́n gbà yẹn bí pé fúlẹ̀ṣì ẹ̀ ni mo fẹ́ jẹ ní. ṣé ẹ lérò pé àwọn òbí afzọ tí wọ́n bá ń jẹran sìn wọn ò ní mọ fíìlì pé sẹ́wọ̀n bá àwọn kọ́ lélẹ̀. yàrá gàlẹ́ hajj falitẹni aọsẹ fi akọmọ. iná sẹ́fì àìdá lámúyò ní àmàmúrò. iná sẹ́fì àìdá lámúyò ní àmàmúrò. Al-Qur'ani ní kẹmẹ fẹ́ẹ́ ṣe tán ẹ̀yin ọmọ kéwú ẹ lọ ṣe sùúrù kí ló ń lé yín lára ẹ̀ mọ sẹ́tẹ̀ ìgbà kẹtẹ sọ pé kéwú dandan ni gbọ́dọ̀ mọ́ lówó ó tàn wọ́n ò ní jẹ́jì kéwú bọ́ọ̀bà fi sẹ́mi ìkúnlókù tó o bá bá mi níbi tí mo ti ń wọlé ò ní pè mí ní mọ́ tó o bá bá mi níbi tí mo ti ń kórè oko ó lè mà pé mi ní mọ́ nítorí pé mo fẹ́ jẹ halal mo dẹ̀ tó ní àwọn business mi tó jẹ́ halal tí mi ò declare àfáyé gbogbo ẹ̀ torí kí n lè jẹ halal ni ebi lórí kí n lè jẹ halal náà lẹ́nìkan tó jẹ́ àfáà tí bá sọ lárúbáwá báyìí ẹ rò pé nàkọ́bí ànábì ní 2020 àbí 2022 ló tó gba 148 million lọ́wọ́ mi láti jọ̀ǹjọ̀ ní àárọ̀ yìí kẹ́sì ò tí ì tán kọ́ọ̀tù lórí ká lè jẹ àlàálì mo mọ iye ilé tí mo tà kí n lè dá owó àwọn olówó padà lórí ká lè jẹ àlàálì yìí náà ni o bíbẹ̀ làwọn kan ò ti wá ṣiṣẹ́ kan ṣàbọ̀ kan ní majority ọmọ kéwú ní àwádìí ọmọ yahoo kalẹ̀ làwọn afáwa lérò pé nǹkan ni wọ́n ń ṣe nǹkan rẹ̀ ni wọ́n ń ṣe bí wọ́n bá wá pè wá pé káwá sílé tí wọ́n pè wá pé káwá sí mọ́sálásí tí wọ́n pè wá pé àwọn ra mọ́tò ńlá àní wò pé sẹ́wò ló ṣe ibo ló ti rówó كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك لا إله إلا الله أخاف الله رب العالمين. Bariziza wòlíì Ọlọ́run kan ni òun ló jẹ́ wòlíì tó lókọrẹ jù nílùú ẹ̀ àwọn géńdé mẹ́ta kan wọ́n fẹ́ lọ ogun Ọlọ́run wọ́n fẹ́ lọ jà sójú ọ̀nà tọ́lọ́run wọ́n wá ní ọmọbìnrin kan tó rẹwà burúkú wọ́n wá ní ọgbọ́n láàfin ọmọ yìí sí ẹja fi sọ́dọ̀ Bariziza ẹni Ọlọ́run ni a lọ ojú ogun Ọlọ́run Bariziza ẹni Ọlọ́run bá a mójútó ọmọbìnrin wọ́n fọ ọmọbìnrin yìí sọ́dọ̀ ẹ̀ ìgbójijọ́ kan Sátánì kó sí Bariziza lẹ́nu ọmọ tí wọ́n fi sọ́dọ̀ ẹ̀ tó ń pé wọ́n gbóúnjẹ fún kódà ìwọ náà máa yọjú sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ yọjú sí ọmọbìnrin yìí wọ̀ lójú Sátánì tó kó sí lẹ́mìí ó ṣe sí lásán wo kó tiẹ̀ mọ́ ti ń bẹ lábẹ́ rẹ̀ bó ṣe rí eré ni àwàdà ní bó ṣe ń bọ́mọ yẹn lò pọ̀ ẹjọ́ wọn tọ̀wọ̀ lẹ́ẹ̀kan lọ́ba di ojúmọ́ àbálọ àbábọ̀ ọmọbìnrin yẹn lóyún. òfin ìlú yẹn dẹ̀ ni pé ẹni tí ò bá fẹ́ yàwó sílé obìnrin ò gbọ́dọ̀ lóyún fún bó bá lóyún fún ẹ̀wọ̀n ní lọ. Bariziza rí pé ẹ̀wọ̀n ló dé yìí Sátánì bá tún yọjú sí onímọ̀ náà lọ́wọ́ tí ń ṣe fún àní díẹ̀ lèyẹn tó lórí ibú wájú Ọlọ́run. wọ́n ní wọn náà lọ́wọ́ tí ń ṣe ìmọ̀ràn tí ń fún ẹni pé mọ́dọ̀mọ̀ ìyá wà láàyè ó ti bímọ ó ní bẹ́ẹ̀ ni ayé tí ń bẹ̀rẹ̀ pé ta ló lọ́mọ olóhùn ọmọ èsì tó wọ́n fún wọn ibà wọn ẹ̀gbọ́n rẹ̀ ò tí ì dé pa ọmọ rẹ̀ náà
lọ́ba pa kó tún pọ́mọ́ lọ́ba tó lọ sìnkú ẹ̀ Sètánì náà ló lọ táṣìírí ẹ̀ iṣẹ́ Abdulrahman tọ́jà Sètánì ló jà Sètánì tẹ̀lé èèyàn sórí rẹ̀ yóò tí èèyàn téèyàn fi sórí ibú ni òun náà ló lọ tú àṣírí ẹ̀ tó gbáwòrán èèyàn wọ̀ pé mo rí ẹni gbogbo yín pẹ̀lẹ́ ni Ọlọ́run wá wo ó ti pa ọmọ ó tún pàyà wọ́n bá lọ tú sàárè wò wọ́n bá wọ́n wá dájọ́ fún wọ́n gbé lọ ilé ẹjọ́ bá dájọ́ òkú fún Barziza wọ́n wá gbé débi tí wọ́n ti fẹ́ pa wọ́n ti dè mọ́ ògiri gbogbo ọgbà tó wà ní àdánwò yìí kọ̀ fọlọ́run lẹ̀ o ń kírun ń gbàwẹ̀ ìjọ tó kù sẹ́jú kan tí ó jáde láyé lórí burúkú pátápátá lè bá méjọ general wí burúkú wọ́n ti dè má gbà wọ́n fẹ́ pa Sètánì bá sọ̀kalẹ̀ lọ bá gbàwòrán èèyàn wọ̀ olóyè Barziza ìjọ ọ̀rẹ́ nìkan kẹ́kọ́ lè débi òun náà mi rí ọ́ní kò sí oníbò ìṣe wàyí kọ̀sẹ̀ ni tí ń rí wọn ìwọ nìkan ló ń rí wọn òun á fún ọ nímọ̀ràn òun lè tú ẹ sílẹ̀ níbi tó wà bọ́ ọba lè ṣe tó ń fẹ́ Barziza ní kíni kó ń ṣe ó ní tọ́ ọba lè sọ yí pé kò sí ti ń jọ lọ́run tọ́ ọba lè sọ pé òun tóun bẹ́ wájú rẹ̀ yìí lọ lọ́run òun ó tú ẹ sílẹ̀ ó ní kò sí tó burú bó ń bá wí bẹ́ẹ̀ tán tó ń bá bọ́ bẹ́ẹ̀ ebó wọ́n sì padà lọ tú bá wájú Ọlọ́run bá ọba wú àwọn etí tí mo rẹ́ bá dé ebó padà tú bá wájú Ọlọ́run ó ní òsín tó burú ó ní bóun ní kó wọn ṣe ó ní bí ọwà nìyẹn náà ni kàn sọ pé kò sí ti ń jọ lọ́run ìrọ́ ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n nà ká sóhun kan sọ pé ó gbà pé òun tó ń jọ wájú rẹ̀ yí òun lọ́lọ́run òun á tú ẹ sílẹ̀ ní ìsìn Barziza wọlé owó òkè ó wojú ìbọn tí a fẹ́ fi dáná bò lọ́ba ni látọ̀ nílọ òun gbà pé wọ́n lọ́lọ́run òun gbà pé ọlọ́run tóun sìn bọ̀ níjọ́ òun ti dáyé kì í sọ̀rọ̀ ìwọ lọ́lọ́run ó wí bẹ́ẹ̀ tán kò tí ì wí délẹ̀ ìbọn tó lára ẹ̀ Sètánì ní àfìgbà tó ń tí ọ débi tó ti sórí burúkú fáínàlì gbogbo ẹ̀sìn tó ṣe láyé ibi mo fi ọ parẹ́ sí náà ni ànílé ayé fojú pọ̀ bí ẹ̀kọ́ àbẹ́ni Ọlọ́run bá là ló lè yọ. ó lè yọ o ká mi mẹ́ni tó la Olúwa mi ká mi mẹ́ni tó la Olúwa mi ká mi mẹ́ni tó la Olúwa mi o ká mi mẹ́ni tó la Olúwa mi ká mi mẹ́ni tó la Olúwa mi. ìlú Ìlọrin ẹ gbà pé tó dé yìí Ọlọ́run fẹ́ wé kìí yẹn hàn ní ọ̀pọ̀ àwọn afáwa ti sùn lọ ìṣẹ́ táwọn bàbá àná ṣe ní pride ìlú Ìlọrin bó làwa tó ní òsè ní ìbàjẹ́ àfi káwọn náà gbogbo lè kéwú ká bẹ̀rẹ̀ sí fíltà àwọn ọmọ líle jáde etí ọba ní kéwú mọ́ káfà lọ ibi tí ó bá lọ gbogbo ẹ̀yà fún àtẹ̀gbọ́n ọmọ kéwú sọ́dọ̀ ọmọ tí ọba kó bá yẹn tètè lé dànù kúrò lákàtà yín gbogbo ẹni ọlọ́mọ nílé ẹ̀kọ́ gíga ẹ máa lọ wo ọmọ yín ká má dọ̀ dára wálé gbogbo ẹni tó fọmọ sílé kéwú àwọn ọmọ tí wọ́n ń kéwú lọ́wọ́ tí wọn ò tí ì débì kan tí ń lọ dá yàrá gbà Ọlọ́run nìkan lọ́mọ tí ń dáwò níbi tí ń gbé Ọlọ́run nìkan ló lè sẹ̀rí tí wọ́n ń dánwò irú ọmọkùnrin yìí ibi tó ti ń dára yẹn kọ́ ló ń gbé ó kàn rẹ̀ ń ti ibẹ̀ láti bóbìnrin lò pọ̀ bá bá sì bá wọn lò pọ̀ bẹ́ẹ̀ kó gé orí wọn lẹ̀ kó sì tà wọ́n síbi tí ó tà wọ́n sí. ẹ wo ibi tá a bá yé dé ànílé ayé fojú pọ̀ bí ẹ̀kọ́. bí ẹ̀kọ́ lẹ́ni Ọlọ́run bá là ló lè yọ o ká mi mẹ́ni tó la Olúwa mi ká mi mẹ́ni tó la Olúwa mi ká mi mẹ́ni tó la Olúwa mi o. Kámi mẹ́ni tí ó la Olúwa mi, kámi mẹ́ni tí ó la Olúwa mi. Ìlú Ìlọrin kò sí tó bàjẹ́ lára ìlú Ìlọrin. Ẹni ní ká ẹ parada. Láyò lè dágbélé mọ́mí fi dúró wá ìdí mẹ́rẹ̀ẹ́ta yìí. Akẹ́kẹ́ ọ̀gbọ́dọ̀ gé èèyàn jẹ́ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀mejì nínú òkan. Ó ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ nìyẹn. Bó o lẹ́sẹ̀ gbà àdánwò yìí kúrò nínú tàn ìlú Ìlọrin. Ọwọ́ wa ló wà. Kò sí tó burú mbẹ̀. Ó sì tó burú. Iwájú Ọlọ́run ni Sètánì ti kàfàrà tọ́pakọ̀ Ọlọ́run tó dá yàtọ̀. Ọlọ́run torí ẹ̀ sọ pé ká yé ọmọ rẹ̀. Ọmọ ànábì Núhù ní odidi ọmọ ànábì Ọlọ́run ó di ọ̀tá Ọlọ́run ó sorí burúkú ó kú sí kèfèrí níwájú ànábì Núhù gangan ayé òtórí ẹ̀bàjẹ́ Ọlọ́run a máa yọ àdánwò ọmọ nínú olóríire nínú ìlú tó jẹ́ lu olóríire àdánwò ọmọ ní kọ́lọ́ mọ́ yọ lára wa. Àmín. A máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ challenge ni instead tá a fi ń báwọn ẹlẹ́sìn mi jà ẹja fèsì tiwa gangan gbogbo ọmọ tí ń bẹ nílẹ̀ ẹ̀kọ́ ẹja bẹ̀rẹ̀ sí wádìí ẹja bẹ̀rẹ̀ sí ní plan ẹja bẹ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá àwọn ọmọ tí wọ́n bá ní sẹ̀tífíkẹ́ẹ̀tì tó yanrantí lọ́wọ́ ẹ gbà wọ́n síṣẹ́ ẹ jẹ́ wọn orí sẹ́sẹ́ bíbẹ̀ ẹ̀kọ́ gbogbo ọmọ ilé kéwù ní ká máa kọ́sẹ̀ kan mọ̀ sàrà ò sí mọ́tẹ́nìkan jẹ kí gbogbo ọmọ mọ́tò ọmọ yahoo mọ́ wa nǹkan kan ò ṣèkì ìlú Ìlọrin challenge lélẹ́yìí àfi ká dìde ká tó ṣe orúkọ àwọn bàbá àná là ń lò lọ́wọ́ kí la fẹ́ káwọn bàbá ọ̀la ọba àwọn ọmọ tí ń bọ̀ lọ́la kí la fẹ́ kán bá la orúkọ Ìlọrin naibu zamanana wal aibu fina. Wàmẹ́lì zamani naibu siwana. Ó bá débi ọ̀rọ̀ sí náà. Wàmẹ́lì zamani naibu siwana. Gbogbo tó jẹ́ ìwà abú ẹ jẹ́ ká gbé òfin dìde ní gbogbo ilẹ̀ Yorùbá tó fi dé ìlú Ìlọrin agboolé ságboolé àdúgbò sádùúgbò
nílùú Ìlọrin gbogbo mọ́gàjí kọ̀ọ̀kan ká máa kọ́ǹbù àdúgbò wọn kí bàbá wọn bá Ìlọrin fòfin lélẹ̀ ẹni abá tún rí wọn eléyìí ládùúgbò rẹ̀ mọ́gàjí rẹ̀ ó forí fọ́ gbogbo mọ́gàjí ẹ gbìyànjú gbogbo aláǹgọ̀á àdúgbò aláǹgọ̀á kọ̀ọ̀kan kọ́ lọ mójútó kí ni akílájọ yìí fún gbogbo dáúdù àdúgbò tó gbogbo ìlú tọkàn gbogbo dáúdù kọ̀ọ̀kan kọ́ lọ mójútó àwọn ọmọ líle tí bá ń bẹ́ẹ̀ tètè tí wọ́n jáde bó bá ṣe rí bẹ́ẹ̀ nílùú Ìlọrin kó rí bẹ́ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá náà ẹlẹ́sìn yìí tí kìí ṣe mùsùlùmí tó bá sọ pé nǹkan ṣe Islam ojú tì wọ́n Ọlọ́run mú wọn ẹ jẹ́ ẹ sọ fún pé ká yẹ ọpọlọ ẹ̀ wò mùsùlùmí nìkan kọ́ ọ wà láàrin gbogbo ẹlẹ́sìn ni babaláwo kan sọ̀rọ̀ kan ọ̀rọ̀ làákàyè ni mi ìrántí orúkọ ẹ̀ fídíò yẹn go viral ó lẹ́ni tó bá sọ wípé nǹkan sí àwọn mùsùlùmí ó ní ẹ̀yẹ́ wò dáadáa ó ní kò síbi tíṣe ò sí tílé ibì kan lè peléke ó ní gbogbo ẹlẹ́sìn ló yẹ pélé yọkọ alọ́gbọ́n káyé bára wájà káfọ sòsáyẹ́tì wa mọ́ káwọ́ náà kí lọ́jọ́ iwájú lẹ Yorùbá ọ̀rọ̀ yẹn wú mi lórí pé ibi táwọn àfáà mùsùlùmí kan ti ń fi àwọn mùsùlùmí tí wọ́n sínú ìjọ wọn ṣe yẹ̀yẹ́ ní babaláwo dẹ̀ sọ̀rọ̀ làákàyè jáde àti rafa tó jáde tó lẹ́yìn Sufi ẹ̀ríra yín lóde àbẹ́ ẹ̀ríra yín lóde a ní kò síbi Ọlọ́run tí lè yọ àdánwò la tasakharu qawmun an qawmin asa an yakuna khayran minhum ẹ má fẹ́ nìkan sẹ̀sìn ẹni ẹ fi sẹ̀sìn lé nílé lóore jù yín lọ wájú ọ̀nà. ok nígbà sèkáwù tí jẹ́ gbogbo tí ń dáwò nílẹ̀ Haúsá kéèyàn wá sọ pé alùsùnà ní sèkáwù wọ́n sọ fún tọ̀hún pé yẹ ọpọlọ ẹ̀wò ìwà súnà wo ní bẹ lọ́wọ́ ilé òun gá jáde ó ní nahnu alùsùnà wal jamaa ẹni tó kíníkan arinani ni mi ìmọ̀ yòókù mo sáà pé sọ Haúsá mọ́ Lárúbáwá ìmọ̀ tó mọ arinani àmọ́ bí sẹ́yìn pé ń jọ lójó stage sọpọlọ mi pé arinani ni ó pààyàn tó lé ní thousands nílẹ̀ Haúsá ìpàkọ́ni ẹ ti ń dúnbú èèyàn kì í sọrùn káwọn wá dìde káwá sọ pé bá alùsùnà ni kì í ṣe alùsùnà ó lo orúkọ yẹn láti fi tàn bàjẹ́ ni kì í ṣe alùsùnà bẹ́ẹ̀ náà lọ́mọ yìí náà ó lè mọ ẹlú bàndírì yẹn ò túmọ̀ sí pé kọ̀dìríyà ni bọ́bá dẹ̀ jẹ́ kọ̀dìríyà ọmọ àti rí ọmọ Mẹ́kà tó yìnbọn pa dókítọ̀ tó gbẹ̀bí fún ìyàwó ẹ̀ torí rẹ̀ ti gbálẹ̀ tó yìnbọn pa dókítọ̀ tó gbẹ̀bí fún ìyàwó ẹ̀ ayé ò torí ẹ̀ parẹ́ àní kásà tó ṣe ni ẹjá tó ra wá sí gbogbo àwọn ọmọ wa yìí kásà tó ṣe nítorí future àwa ń lọ àwọn ń bọ̀ lẹ́yìn àràbà tó ń ra mọ́ odò ń gbá rere ń gbá rere àwọn tó máa wẹ̀ ń bodò lọ. bodò lọ àwọn tó máa wẹ̀ bodò lọ àwọn tó máa wẹ̀ bodò lọ àwọn tó máa wẹ̀ ń bodò lọ o. àwọn tó máa wẹ̀ bodò lọ àwọn tó máa wẹ̀ bodò lọ. ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ tẹ́ran jù mọ́wọ́ yìí ẹ̀yin ọ̀dọ́ nínú Islam ìjọba gangan wà ní àdánwò tí a kó bá wa Ànábì ní káàdọ̀ fọ́ọ̀kì wa yẹ̀kú nà kó fọ́rọ́n ẹni ìlú tí òsì bá ti pọ̀ jù ìwà kẹfẹ́ ló pọ̀ ńbẹ̀ ìwà ọ̀tá Ọlọ́run pọ̀ kò sí pọ̀ ní Nàìjíríà òsì yìí pọ̀ tí kì í ṣe àwàdà ìjọba ẹ wá nǹkan ṣe sí gbogbo àwọn tí a bá padà yìí náà ìjọba náà nípìnlú ẹ̀ṣẹ̀ wọn níwájú Ọlọ́run Sayyidina Umar radiyallahu ta'ala anhu ó ní tí law mata shatun ala sa'ati al-furat la dhanantu bi anna Allah sa'ili anha ó ní tí ewúrẹ́ kan tẹ́bi bá pa law mata shatun da'ian tẹ́bi bá pa ewúrẹ́ kan títí tó bá ikú síbi báńdìrì ìlú mi ní Ufret ó ní mo gbà pé mi lọ́lọ́run ó bi léèrè ewúrẹ́ ká tó wá sọ pé nìyẹn ìjọba ń dá ilé tó pọ̀ jù ìwé ọmọ tó dánwò yìí tó láyà tí tó ń bẹ́ fíbọ̀dì ádùn kọ́ọ̀tù yìí ká wádìí gbogbo ẹni ọ̀tajà fún kákó gbogbo wọn lẹ̀ ètò bá yẹ lọ́jọ́ ọkú ẹja òun gangan tí ó ti dáhùn kú tó ló ti confess lójú gbogbo ayé àmọ́ àwọn tá ẹ bá mú ètò yẹ fún kú ètò yẹ fẹ́wọ̀n ẹ̀kọ́ wọn lẹ̀ ẹ dájọ́ òdodo kálíbà nísìn. ìjọba tó bá jẹ́ pé ní 1996 àbí nǹkan tí ọ̀rọ̀ òtòkóòtò tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò tí wọ́n rí 100 òkú èèyàn nínú shrine nìkan táwọn èèyàn lọ bọ òkú 100 òkú èèyàn ẹ̀yin tẹ́ mọ̀ nígbà yẹn 1996 ẹ máa rántí òtòkóòtò nílẹ̀ Ìgbò ká nígbà yẹn níjọba tí ń fix out gbogbo ilé tó bá dá dúró ní forest ilé tí a bá ti dákọ́ sínú igbó kí ni wọ́n kọ́ bẹ̀ sí kí ni wọ́n fi ń ṣe àìmọye èèyàn yẹn ló wà ní dídè mọ́lẹ̀ nínú igbó nísìn tó jẹ́ pé lọ́wọ́ Ọlọ́run ni wọ́n wà ọkẹni tí ó gbà wọ́n lẹ̀ ká nígbà yẹn níjọba tí ń fix out gbogbo ilé ìbẹ̀rù gbogbo ilé ìdẹ́rùbà tí wọ́n kọ́ sínú igbó ni wàhálà yìí ò ní dé level tí ń dé bọ̀ yìí ká ní láti gbà tí Clifford Orji tó ń pààyàn lábẹ́ bíríìjì Toyota lẹ́kọ̀ọ́ ká nígbà yẹn níjọba ti frank against ìwà àpààyàn jáyé ni kíní yóò mọ̀ ti stop rẹpẹtẹ àwọn tí ń pààyàn àti rí àìmọye wèrè àdúgbò mẹ́ta nìṣòro lẹ Yorùbá bádánwò fìdí àní fura bádánwò bá dé àní tara tó bó ṣe yẹ ọkàn pariwo ni àní wo kí ni result
bá dáwọ̀ kan bá sì ti lọ tán àti gbàgbé ẹgbẹ́ yẹn làwọn wèrè tí wọ́n mú ní síìtì káàkiri tí wọ́n ń bá fóònù olówó iyebíye lọ́wọ́ wọn tí wọ́n ń jiyàn gbé níjọ wọn ti mú àwọn tí wọ́n mú káyìn ìran Yorùbá ti tún gbàgbé Ọlọ́run ló mọ iye wèrè tí ń bẹ ládùúgbò tí tó ń kidnap dì sí Ọlọ́run ló mọ iye wèrè tí ń sun oríta tí ń kidnap kiri dùn ní àárọ̀ yìí Ọlọ́run ló mọ iye ẹni tí ń tajà aago mọ́kànlá alẹ́ ní kọ́nà ní gbogbo oríta tíjọba ò lè béèrè pé kí lélẹ́yìn bá ti ń jókòó sí kọ́nà lóru Ọlọ́run ló mọ iye ẹni tí ń tàbọn Ọlọ́run ló mọ iye ẹni tí ń ta ayẹta Ọlọ́run ló mọ iye ẹni tí ń ta páàtì ènìyàn wá chíìpù nílẹ̀ Yorùbá tíjọba orí ewúrẹ́ gan wọ́n jorí èèyàn lọ nísì gbogbo kan bá kú síta tí wọn tètè pé tó bá ìdíjọ́ kejì orí rẹ̀ ó ti dé Kàlàbà ẹsẹ̀ rẹ̀ ó ti dé Pọ́tà wọn bá ń tọ́lọ̀ ń bá ní orí ń bẹ̀ ni gbogbo eléyìí ló yẹ kí ìjọba ó mójútó ẹni ọba dáràn ẹ fìtínà rẹ̀ táyé ó fẹ́ sọ pé yìí pọ̀ ju ìjọba ìgbà yẹn lẹ́ẹ̀tọ́ ní ládáwájú Ọlọ́run àwọn kan ń bẹ lókè wọn ń tàbá àwọn kan ń bẹ nílẹ̀ wọn yìnbọn àwọn kan ń bẹ lókè wọn ń tàbá àwọn kan ń bẹ nílẹ̀ wọn yìnbọn àwọn òkúkú lọ́ta lọ́wọ́ bẹ lé ìbọn ìláyé ìmọ̀ ìdú ọba ẹ̀dá ọlọ́wọ́ pẹ̀tù sí wọn lọ́ọ̀kan kárí mú mi ká lè rojú sádìní Olúwa 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 mi. wàyà àìsàn alálẹ́ àmúwálì tẹ́jìmọ̀ wá. ó sì dáná sùúrù wọ́n ní mọ̀lì àhásánù. ó sì dáná sùúrù wọ́n ní mọ̀lì àhásánù. tẹ̀síwájú àfà. sẹ́yìn fún ẹ̀dá ní dùnìyà wá sí lẹ́tà. Fasabu akadaru wani wasilu hijranu. Fasabu akadaru wani wasilu hijranu. Tẹ̀síwájú. Wàrí sẹ́mẹ̀ẹ́ta àmúsálà ufọ̀sílùwà. Wàmárì kùtù wàmárì jánu. Kàmáyù fọ̀sílùyà kùtù wàmárì jánu. Tẹ̀síwájú. Ẹ̀sìn ìlànà sí àbídíkùlù àwọn. Fatalama stabadal insanu. Fatalama stabadal insanu. Tẹ̀síwájú. Yáàdì Málíjísìn. Yáàdì Málíjísìn. Sọ́rúdẹ̀sí kọ́ bí ìdímẹ́tì. Àtẹ́tínúbù rìbù àfihàn fi òṣèwánú. Àtẹ́tínúbù rìbù àfihàn fi òṣèwánú. Àkìbílì alánàfíìsì wà sàkìmílì fàdọ̀ ìlà. Fàdébì nàfùsìlà bìlìjísìmì sánú. Fàdàbì nàfùsìlà bìlìjísìmì sánú. Ẹ̀yin ọ̀dọ́ tẹ̀kọ́wọ́ tipátipá ẹ̀dá pẹ̀ fi hàn mí o. Wàyé àrísàn alẹ́ni àmúwálì tẹ̀jìmọ́ wà. Ó fi ẹnìkan pẹ́rẹ́ àmì tó sọ̀gùn owó tó dẹ̀ lọ́wọ́ jù nínú ìlú ẹ̀. Ẹ dárúkọ ẹ̀. Wàyé àrísàn. Ẹ ń pa àwọn èèyàn dànù ẹ̀rọ ayọ́ ìran yín kejì ọmọ ọdún alẹ́ni àmúwálì tẹ̀jìmọ́ wà. Ẹ dákun èèyàn mélòó ni Dangote pa kó tó dolówó. Táwọn yẹn bá láwọn pààyàn sówó àfikà kó dídì yìí. Ẹ̀rí bówó yẹn ṣe pọ̀ tó ni àánú Ọlọ́run ni ó jára mọ́sẹ́ ni. Ọlọ́run kì í sábà ṣàánú ọ̀lẹ tí ò ní sẹ́ lọ́wọ́. Bọ́ọ̀ bá ṣàdúrà gan ó ní jẹ́ ọgbà lé lórí. Bill Gates l'Amẹ́ríkà ẹ dákun orí òkè mélòó ló lọ takú sí o. Bill Gates l'Amẹ́ríkà tàájúdù mélòó ló lọ ṣe. Bill Gates l'Amẹ́ríkà ẹbọ kàǹkà tí kagbóláyà mélòó ló ṣe. Olówó ayé ètò ní Elon Musk ẹbọ mélòó ló gbé Kùránì mélòó ló rù sórí Bíbélì mélòó sáàmù mélòó ni wọ́n tà fún kótó tó tó lówó jù láyé. Ẹ̀yin ọmọ tẹ́ ń pààyàn torí o ẹ tó sì kú ẹ lè lówó náà sì tó tó sì kú. Yàrá sọnù. Alẹ́ni àmúwálì tẹ̀jìmọ́ wà. Àfààní mi pé kò ń tòròjú kankan tó ń tó fẹ́ lówó. Tẹ̀síwájú. Ó sì dáná sọ̀rọ̀ ràdì mẹ́lẹ̀ àṣà. Ó ti gbàgbé ni ta lówó dùn nínú látàrọ̀ jáde ni. Owó òdùn ẹnìkan lórí títí ayé. Owó bá dùn lẹ́nu lẹ́nìyàn bá yàn ló jẹ́ lọ́la ni. Wà sí yàtà. Ó sẹ́rí ẹ̀mí rẹ̀ kú ò níbi dẹ̀dẹ̀dẹ̀ bí ìsàìlówó. Bá a bá kádàrá owó mẹ́, bọ́ ọ bá kádàrá owó mẹ́, bọ́ ọ bá lọ sọ ojú owó nù kọ́ ya wèrè tàbí kó wú mú. Nínú ọ́ọ̀tì kékeré ya wèrè yìí. Wàdí wá sí ìlú ìjìnlá. Orí Ràmọ́nì Ìlọrin tó lọ sàwúrẹ̀ ẹ̀sìn. Ẹ̀sìn àwúrẹ̀ èpè àwúrẹ̀ orí burúkú ìran mélòó nùran rẹ̀ ní èpè yóò tó tán èpè yìí pọ̀ fa èpè yóò wá sí tán nínú Quran ọlọ́run ọmọ ṣépele àwọn màláíkà náà ọmọ ṣépè fún gbogbo tí ìṣépè láyé náà ọmọ ṣépè fún. Tẹ̀síwájú.
kama yufasilu yaqutu wamarijanu kama yufasilu yaqutu wamarijanu. tẹ̀síwájú àìsàn ìlànà síta láàbì nílò àwòmọ́. à ń pa ewúrẹ́ à ń pa ológbò à ń bọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ ẹjọ́ lórí ire láyé níjọ́ tí ń bo èlò lóní lákàntì èlò lóní àzíní ìlànà sí gbogbo ẹni tẹ jẹ gbogbo ẹni tẹ wà nínú kọ́tísì ẹ̀dá kan ó ti wà ní àkọọ́lẹ̀ pẹ́ lówó ni kọ́tísì bọ̀ sọ yín dolórí. àbọ̀lọ́mọ ẹ̀ka bàdá ìsànà ìsànà. bọ́ ọba ti ṣe rere fáwọn èèyàn tó kódà bọ́ ọba ṣe rere fáwọn èèyàn tí a bá fìdí sán mọ́sẹ̀ wọ ẹ̀yìn wò tọ́ ọba rẹ́jò tí àgbàrá òjò ń gbé lọ ń gbà míì èyí ò fẹ́ rò pé kí ló dé tó wọ́n jágbà ó gbé èjò yìí lọ torí tọ́ba ìgbádùn tán ó lè jẹ́ pé wọ́n gangan lè dùn ọ̀fẹ́ sí wa lò mọ́sẹ̀ wò yẹn máa ṣe rere lọ ní yàrá ní màá ní kí sí mi. ọ̀pẹ Tinubu rẹ̀ bù àfi máa fi ìhùsẹ̀ránù. Tinubu rẹ̀ bù àfi máa fi ìhùsẹ̀ránù. àǹfààní mo pè wọ́n tó jẹ́ pé báwo ni skin yóò ṣe ṣáìn. Bó ni jàlábí àmì ọmọ afẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́, bó ni sùpánà àmì ọmọ afẹ́ lẹ́lẹ́lẹ́, fìlà abẹ tí ajá tí a dúró bí orí. Ọ̀tọ́jú ẹ̀mí, ọ̀sẹ̀ ló tún sáyé, èèyàn ló pàtà yé, orí burúkú lé orí burúkú fún ẹ. Tinubu rẹ̀ bù àfi máa fi ìhùsẹ̀ránù. Tinubu rẹ̀ bù àfi máa fi ìhùsẹ̀ránù. Bóun ni wọ́n ṣe lérò pé o lè sórí ire níbi tó jẹ́ kó rí bú làwọn èèyàn bá bọ̀ ọbẹ̀. Dárúkọ ẹnìkan tó sọ̀bù owó, dárúkọ ẹnìkan tó sọ̀bù owó, tó bá oríire kú kẹjá akọ rẹ̀, pé ó sọ̀bù owó sì bóríire kú. Owó tó bá nínú àdánwò ní fún, kò sì lè lówó kọjá àdúgbò rẹ̀ wọn ò lè pe lólówó ìlú. Ẹ̀mí rẹ̀ ni ọlọ́ tó ṣe. Ẹ̀yin ọ̀dọ́ ẹ̀lọ́ ṣe pẹ̀lẹ́ ẹ̀lọ́ ṣe pẹ̀lẹ́. Tó bá fẹ́ ṣẹ̀sìn àwọ̀rò, tó fẹ́ bá orúkọ ọ̀rọ̀ dìnnà rẹ̀ jẹ́ ẹ̀lọ́ ṣe pẹ̀lẹ́ ẹ̀lọ́ ṣe pẹ̀lẹ́ ẹ̀mí ni kò tó ṣe. Bíléjì sì ní sánú. Fọ́tàbí nàfọ̀sílà bíléjì sì ní sánú. Ẹ̀mí ní ń jẹ́ ènìyàn kì í ṣe bọ́dì. Tó bá jẹ́ pé bọ́dì ní ń jẹ́ ènìyàn ni ẹ wojú Ramani gẹ́rígẹ́rí ẹ wo bó tilẹ̀ ṣe fresh. Very handsome, very look innocent. Bí snake burúkú téèyàn ní mọ̀ pé ìdí ń bá àzà àsìkò àdì ọ̀gá olórí bú ayé téèyàn ní mọ̀ pé wọ́n ẹni ẹ wá dákun gbogbo bímọbímọ ẹ lọ tọ́jú ọmọ yín gbogbo bímọbímọ ẹ lọ yẹ àwọn ọmọ yín wò ọmọ tí ó dà wá lẹ́rù nù ọlọ́mọ mọ̀ràn sí wa ọmọ tí ó da sẹ́ẹ̀ wà nù ọlọ́mọ mọ̀ràn sí wa ọmọ tí ó ṣe awọ́rò ẹ̀sìn ọlọ́mọ mọ̀ràn sí wa àfi ọlọ́run bí ọlọ́run níparí tí mo fi bẹ̀rẹ̀ lẹ́jọ̀ manistagala bí máa la yà ní fata wuma yà ní. ẹni ọba ti gba rẹ̀ bísí pẹ̀lú nǹkan tí ó kàn án lọ́wọ́ kan lẹ́sẹ̀ wàláhì tọkàn yóò padà bọ́mọ lọ́wọ́ ìyẹn níta wá mùsùlùmí ẹ jẹ́ àpadà sílé ká lọ gbogbo ilé kéwú ká fìfẹ́ bára wa gbé àwa mùsùlùmí gbogbo ẹlẹ́yàmẹ̀yà tá à ń ṣe yìí àwọn èsèjọ wọn ọmọ náà làwọn eléyìí ọmọ kíní kan ní ara tó jẹ́ wàhálà sílẹ̀ náà nìyí ẹ já ṣera wa lọ́kàn ẹ já gbà pọ́nlọ́ ní ọ̀dàjọ́ èyí tó bá burú nínú tí wọn bá fi tẹ́ wa kó àkídà ní ká sọ fún wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó jọ ila sabili rabbika bil hikmati wal maw'izati hasana. àmọ́ báwọn tí wọ́n ń jẹun látara káfẹ́sì báyé èèyàn jẹ kì í tán lára wọn bọ̀rọ̀ àwọn tẹ́lẹ̀ tó ń kóra wọn jọ nísìn nítorí ọ̀rọ̀ akẹ́wò gba góòlù gbogbo bẹ́ǹtì wàrà dìtì ń bẹ lọ́rùn wọn tó wọ́n tún wẹ́lò míì tí wọ́n ti síwájú wọ́n lu àwọn kan ìgéèsì ọ̀kan lọ́mọ wọ́n fẹ́ lu àwọn kan ìgéèsì akẹ́wò gba góòlù wọ́n pìpì àti bàbá ń bàrí gànà ìjà àjọsìn náà ni wọ́n kàn ń wá ìdí ń bá àdá àṣìkò àwọn olórí ibú ọ̀gá olórí ibú tí wọ́n lò fi takò àwọn èèyàn fi gbá àwọn èèyàn ṣubú ni lóde sọ pé tẹ bá rí ejò tó dò ń gbé lọ ọ̀pọ̀ gbà míì ẹ máa fọwọ́ lẹ́rọ̀ o wọ́n bá fẹ́ sọ̀rọ̀ rọra ṣe kò rí ọmọ bá yíwọ́ kò rí ọmọ bá padà dibi kì í ṣe gbogbo ẹni abáṣe láàánú ló láyé ní fi àánú san oore padà ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ wọ́n máa ń kí wa lórí kíkan lọ́yọ̀ọ́ wọ́n á ní ọmọ odò pàṣẹ kẹrẹ mọ́jẹ àwọn èèyàn ọmọ túnmẹ̀ ọmọ ẹni tó jẹ́ pé kó sí ń tẹ̀lé wí kò ní kó change yóò tún lé kókókó ni wọ́n jẹ́ bá ń pàṣẹ kẹrẹ yìí máa lé ni wọ́n sì máa ń kí àwọn ìjẹ̀bú lórí kíkan wọ́n ní odò oníkàgógó ọmọ fọhùn kò síbẹ̀ ṣe lè rọ̀jò lórí agogo tó lù yóò ṣe kánkánká ètí ń jórí ara oríkì ìjẹ̀bú nù ara òwe ìlú ìjẹ̀bú nìyẹn ẹ wá rí níparí gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lórí ọ̀rọ̀ kan kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ dákun torí ọlọ́run ṣàánú gbogbo wa ọlọ́run ṣàánú ẹ̀yin náà ẹ̀rù òbodò ẹni tí òwòdò lóminú ń kọ. àwọn ọmọ wa ń bẹ ọ̀rẹ́ wa lọ́ọ̀yà kan tí ń bẹ lamẹ́ríkà National Commission ló bá wa dá sí ọ̀rọ̀ owó tó gbà lọ́nà àbòsí lọ́wọ́ mi oore ni mo ṣe fún ọ lọ́ọ̀yà Amẹ́ríkà oore ni mo ṣe kò san owó yìí wàdúrú dààmú tó kó mi sí nítorí mílíọ̀nù owó tí ì ṣe owó kékeré lọ́ọ̀yà lamẹ́ríkà ò sì sanwó ìkí National Commission tó bá a dá sí
lọ́ọ̀yà lamẹ́ríkà mo ń pìpìà láti ra tíkẹ́ẹ̀tì láti wá bọ́ lamẹ́ríkà o tó bá jẹ́ pé kájọ wúra wa jẹ́ kóòtù lamẹ́ríkà náà ni kò sí tó burú bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ national commission tí wọ́n bá mi dá sí tẹni ó gbowó ń jọ sí àmọ́ pẹ́lú mi náà tún kù lẹ́yìn àfáà là ń pe gbogbo yín là fi ń fowó tan yín tán ẹ̀ ń jàǹbá wá káyìn ni báwọn àfáà tí wọ́n síwájú rẹ̀ náà ṣe jàǹbá lọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọn ìrẹ́ lómi ìbánijà àfáà lọ number 1 àfáà number 2 àfáà number 3 àfáà number 4 àfáà number 5 àfáà adáwò tó ṣẹlẹ̀ yìí kò ní kéèyàn ọmọ wà proud pa àfáà lòun akéwùgbà bọ́ọ̀dù ọmọ akéwùgbẹ̀rù ni mí ọmọ wà proud pa àfáà ni mí àwọn èèyàn mọ ìyàtọ̀ láàrin gíra àti ṣẹ̀gí wọ́n dá mọ ìyàtọ̀ àwọn àfáà gidi pọ̀ láyé ẹ má torí tó ṣẹlẹ̀ kẹ́ ẹ mọ wá yẹ̀yẹ́ gbogbo àwọn àfáà gbogbo wa ò rí bákan náà kò sẹ́ni ó dápé Ọlọ́run nìkan lọ́ba tó dápé o àmọ́ mo wà proud tí n fi jáde láyé máa wà proud pa àfáà ni mí ni ẹ̀yin àfáà tẹ́ ń fẹnu yẹ̀yẹ́ àwọn àfáà kòkò yín lẹ́yìn yàgbẹ́ sí ẹ̀yin yàgbẹ́ sínú kòkò wọ́n sì tí wọ́n fi sí yín lẹ́yìn yàgbẹ́ sí. àmọ́ wà àfáà káà ló parada lórí ọ̀rọ̀ àwọn ọmọ kéwà àti lórí ọ̀rọ̀ àwọn ọmọ ara mistake wa ni pé ká bímọ mẹ́wàá ká ní gbogbo ọmọ ní ẹ gbọ́dọ̀ dà fáà báwọn ọmọ wọn bá rẹ́ni bá dà wọ́n ọmọ bára wọn jà káyìn kì í ṣe dandan ni kí gbogbo ọmọ àfáà ọ̀dà fáà kí gbogbo wọn kéwù agree ètí ó ṣe lọ́ọ̀yà ó lọ ètí ó jẹ engineer ó lọ ètí ó ṣe nǹkan mi tí ó jẹ farmer tí ó jẹ àgbẹ̀ ètí ó jẹ pé IT ni ẹjẹ wọn kálukú lé kádà rẹ lọ bẹ̀tí gbogbo bí abájẹ́ kan máa rí pé kéwù bẹ lára ilé ìtọ́ mátànù bẹ̀tí ká bímọ mẹ́ẹ̀ẹ́dógún ká ní gbogbo wọn àfáà ni Ọlọ́run mẹ́jẹ wọn sàṣírà wọn káyìn torí tí ò tó nǹkan ni wọ́n máa jà sí ibi àwọn àfáà ti gbọ́dọ̀ táyé ṣe nìyẹn o nítorí náà ọmọ akéwùgbà ni tó. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.